kókó ayé lọ́mọ lọ́ni kò sẹ́ tó lọ́wọ́ lé mú tiẹ̀ lẹ̀ kálukú bẹ́ẹ̀ náà kọ́ lọ́mọ mu ni àwa tá a lọ́mọ gẹ́gẹ́ lónìí wá. ẹ ṣe dáadáa. àwọn tí wọn rojọ́ fún lánàá. àníkú lẹ̀ ṣe dáadáa kò sẹ́ tó bá yín sọ ẹ mọ̀ gbọ́ kò sẹ́ tó bá yín sọ pé bọ́n ṣe tọ́jú ọmọ bọ́n ṣe ṣe àní gẹ́gẹ́ bí àgbàlagbà pẹ̀lú ọjọ́ orí yín àti rírí yín nínú ayé tí mo fi lọ yín yìí bàbá ọbìyá nǹkan àwọn làbá pè àbí ọkùnrin kan nínú ìdílé wọn bóyá tí mò ń sọ yìí bóyá ìbáyé wọn. alájẹ́ ni mo mọ tó ṣe fún mi. ẹ̀pá ní ìṣèbójú yín wálẹ̀ ànígbà ẹ̀pá ní ìṣèbójú yín wálẹ̀ máa jìyà rẹ̀ lọ. ẹ wà lájì síbẹ̀ ti gbé sórí afẹ́fẹ́ àwọn tó sì mọ Musiliu tó bá yẹ pé bẹ́ẹ̀ ló bá yí kí sẹ̀dá Musiliu fi àjẹyìn ṣùgbọ́n tí mi ìbá ní nǹkan kan fẹ́ pé mo jìyà lórí Musiliu ìsìnkú òun fi àjẹ gbẹ̀bí rẹ̀ ní àgbà lọ́wọ́ Ọlọ́run ẹ jẹ́ ìyá rẹ̀ o. wọ ẹ̀bẹ̀ bí yín ṣe ò lè mọ́ gbẹ̀bí ẹlẹ́bí. àwa dá ní ẹbí tiwa. n kò ṣèyàwó ọmọ rẹ tó lóòótọ́ ṣé ọmọ bàbá rẹ kan wo lọ́gbọ́n ọmọ bàbá rẹ wo lọ́gbọ́n. èmi ò sọ fún yàn. o ti balẹ̀ jẹ́ ti bọ̀yàn jẹ́. tẹ́lẹ̀ yín la bàjẹ́. o ti balẹ̀ jẹ́ o ti bọ̀yàn jẹ́ ọmọ tí àmì yìí lójú jó. kí ni bẹbẹ tíyàwó ṣe tó ló ń tọ́jú ọkọ òun bọ́kọ ẹ bá di ọ̀nàrẹ́bù tó bá di sẹ́nẹ́tọ̀ lẹ́nìí wọ́n ní wọ́n mọ̀ kí ìyàwó sẹ́nẹ́tọ̀ kí wọ́n tó rí ìyá ìwọ wọn kọ̀kọ́ rí ó jẹ́ olóṣèlú tó bá san tó bá da ìwọ wọn kọ̀kọ́ rí kan tó ráwọn ẹbí ẹ̀ náà tó bá tọ́jú ọkọ rẹ right ló ṣe náà kò sí tó burú jù bẹ́ẹ̀ náà tó bá tọ́jú ọkọ rẹ tọ́kọ ẹ padà kú bẹ́ẹ̀ bí ọba support tí ò ṣe anything kò mí ìkẹ́ bí ó di kó máa ṣe bó ṣe ń ṣe náà ìkàkí òròjọ́ ìkàkí ò da náà take it easy ìyá eléyìí ó ní ọlọ́mọ ọmọ rẹ̀ ló kú tá à ń sọ báyìí kò sọmọ ọmọ rẹ̀ ti kú ọkọ ìrora yín ó fẹ́ mímọ́ ní nǹkan mi ìtò fi pa ọmọ rẹ̀ kò fi pàyàwó ọmọ rẹ̀ kò fi pa àwọn ọmọ tọ́mọ rẹ̀ bí so àjẹ́ ni olọ́pọ̀ ọmọ rẹ̀ nígbà ọmọ rẹ̀ ti kú yẹn àjẹ́ ni ogun èmi mo ní nǹkan mi nígbà ọmọ tiẹ̀ ti kú yẹn àjẹ́ ni ọlọ́run ò lè pààyàn mọ́ so olọ́pọ̀ ọmọ ẹ̀ so nígbà tó ti pọ̀ ọmọ ẹ̀ yẹn ẹ láti túùtì fọkàn fún ẹ̀ kẹ́ fojú ẹ̀ gbólẹ̀ ẹ̀ mọ̀ díẹ̀ mọ̀ túmọ̀ because tí wọ́n yẹ pé ẹ̀yin da ẹ̀ ti advice ìyá yìí adékòbìnrin kọ́ni ò da ẹ̀yin lẹ̀ da wá bàbá fún ọmọ rẹ nínú ẹbí tó ti lọ́kọ wọn gbóhùn ò lè burú tán kódà ó lè jẹ́ ọmọ kékeré ó lè jẹ́ ètò kéré wá bàbá ìyẹn kan náà sá responsible tó wá jẹ́ pé bí wọ́n wá burú tó bẹ́ẹ̀ pátá ajẹ́pọ̀ ọmọ rẹ náà burú. láì lájẹ̀ bá fẹ́ pààyàn mo kó wọn lẹ́ òpè kájẹ́ ọmọ pààyàn ọwọ́ bá àwọn tó wà nílùú èbó ẹni tó ló ń sá lọ nílùú èbó torí àjẹ́ níbo lójú òtó mo prevent ìfẹ́ rí ìyá ọ̀gbọ́dọ̀ ní wọn mọ́ ẹbí ọ̀gbọ́dọ̀ ní wọn mọ́ nkọ́lọ́jẹ́ kan wà láyé náà. ẹ jẹ́ jáwèé ló ní rárá o tó bá dì sí mi ó lò pàṣípàmọ́ tí mo bọ́ ta báyìí mo kàn gbọ́ gbọ́n dandan káwọ́ dànù ni mo bá sáré wọlé mo bá tó ti fèsì mo rí bẹ́ẹ̀dì mo ṣe pa gbogbo aládùúgbò ẹgbàmí gbogbo yẹn ṣe rọ́wà nù gbogbo àwọn tá a jọ ń gbàdúgbò bàbá wálé kí ló ṣẹlẹ̀ kí ló mú yín kí ló dé kí ni ó sì dákẹ́ nu látìgbà tó ti wá dákẹ́ àwọn ará àdúgbò wa àwọn náà ra aṣọ tá a fi sí àwọn ará àdúgbò wa àwọn náà ra itẹ́ tán lọ sí nígbà àwọn ṣàdúrà àjọ kẹta àwọn ará àdúgbò náà ni ẹ sì padà wá mọ́ nígbà mo jáde opó mo pè yín ẹnìkan wá nù wọn àti èyí ọmọ wọn obìnrin àwọn méjì wọ́n wá àti ìyàwó ẹ̀gbọ́n wọn wá láti jọ́nà bá mi fojú mi kẹ́nibọ̀dì mi ò rí anybody ọmọ mi kan fẹ́ ṣe wàlímọ̀ mo padà sọ fún wọn wípé ọmọ mi fẹ́ àáfàá rẹ̀ gan sọ pé kán lọ sọ fún wọn wọ́n sì sọ fún wọn a sì rí wọn ọmọ tán wà ń sọ̀rọ̀ rẹ̀ ní ìsìn wípé ó ṣèyàwó èsì pọ́mọ yìí ní tẹ̀sán láti ṣèyàwó débi pé ṣèyàwó gan wọ́n kàn wà mú kọ yọjú lé torí ipò ti hápò ti lóyún sábà sọ ọmọ 26 years ṣé màá sọ pé kó lọ sóyún àpè èèyàn báyìí tábà sọ wípé inú pálọ̀ náà ti wá yọjú lé wọ́n dẹ̀ lọ àfi bí mo ṣe rí lẹ́tà tán sọ pé mo lọ lọ́kọ. ẹ lọ lọ́kọ. èmi ò lọ́kọ ilé màmá mi mò ń gbé bí ọmọ mi ó ṣe jẹ mò ń bá kí kárakáta mò ń bá ká ọmọ mi ètò tí wọ́n sọ pé ṣe wedding yìí àbúrò rẹ̀ ó wà ní school ètò tẹ̀lé náà òun náà fẹ́ wọ school lẹ́yìn kékeré yìí nìkan ló jẹ́ ọmọ tí tó tẹ̀hún lọ secondary school ẹ mọ́ bá ṣe ń jẹ mọ́ bá ṣe mu ẹ wá múlẹ̀ tàdé ẹni mọ̀ bọ̀ lórí yọmí mo nílò tọ́ mo sọ mo ní sẹ́ lọ́mọ lọ́dọ̀ mi torí ẹ̀sẹ̀sẹ̀ mo sọ wípé ẹ̀yin kọ́ lẹ bí Musiliu mo wá jó yé wọn náà lánàá mo lálágbàtọ́ ní ẹ̀yin kọ́ lẹ bí Musiliu sẹ́yìn pé mi bí sọ̀rọ̀ mi ìsọ̀gbà kan sọ ti. bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ tó o bá sọ tí ọba kọ̀ rẹ ti máa sọ fún ọ ìyá rẹ lọ sọ fún mi pé òun ti gba Musiliu lọ́wọ́ mi sẹ́mi mọ̀ pé òun ọ̀bọ̀ pin ìyá ọpin jẹ́ wọn ìwà mọ̀ pé yọ gbà lágbà pa ni. nígbà tí mo lẹ́tà dé mo ní fine ẹ mọ̀ mú un sùn
wọ́n ní èmi ò fẹ́ rẹ bí ọkọ bẹ́ẹ̀ ni èmi ẹsẹ̀ tí èfẹ́ rẹ bí ọkọ tó bá rí bẹ́ẹ̀ lóòótọ́ ó kù yín ó kọ lọ́hùn odidi ọdún kan mo fi bá wọn tajà ṣọ́ọ̀bù wọn tọkọ mi pa láṣẹ wípé kí n fi ṣọ́ọ̀bù mi lẹ̀ pọ́ rẹ mọ̀mọ́ òun kí n lọ́mọ bóun dúró tí wọ́n ṣọ́ọ̀bù ṣé mo parọ́ mọ́ yín tẹ́ǹta ẹ̀yin ò mọ̀ tẹ́ gbé lẹ̀ yín mo bá wọn dúró ṣọ́ọ̀bù nítorí pé kí n mọ̀ bá tara kí n mọ̀ kọ́ mọ́ dàbí pé mo jẹ́ kọ́kọ́ mi ó tara yín sẹ̀ gbogbo ẹ̀ lọ́lọ́run ó bí yín tí wọ́n sọ pé mi ì fẹ́ rí wọn mo mú wọn bí ìyá ṣùgbọ́n tí ń bẹ́nu wọn kò lè jẹ́ wọn ó mú mi bí ọmọ tí ń bá ní kíní kan nú sí wọn ìṣẹ̀dá wọn kó bí mi ṣùgbọ́n tí ń bá ní kankan nú sí wọn ìsìnkú ọ̀run ó dàjọ́ o gbogbo wàhálà tí mo jẹ ìyà tí mo jẹ lórí Musiliu olóṣèlú tí wọ́n jọ ń sọ̀sẹ̀lú wọ́n mọ̀ wípé Musiliu ò ṣiṣẹ́ mi ì tú Musiliu láti rírí mi ì jẹ́ ká sì rí òtú bẹ́ẹ̀ ni mò ń bọ̀ sẹ́yìn lẹ wá ń bọ̀ ẹ̀yin mọ̀ ń tẹ̀ jẹ́ bẹ́ẹ̀ ni àwọn ẹ wò bọ́n ṣe gbé ságbàáyé ló dáa o káwọn ọmọ Nàìjíríà ò pé àwọn tó bá mọ MC tán bá ní ṣe nǹkan kan lórí Musiliu èmi tí mo yìí tí ẹ lè bá yín parọ́ ìṣẹ̀dá kálukú ó dà àfi tí Musiliu náà bá sùn lòkù tí ò bá sùn yóò ṣèdájọ́ àdàbí tí n bá ṣàbòsí rẹ̀ látijọ́ tí mo ti fi ọmọ yín látijọ́ tí mo ti fi ọmọ yín èmi ò ṣàbòsí sí i ìrẹ́bí ọkọ àpònìkan àbíyá. bẹ́ẹ̀ni. ok ṣé ẹ ti ṣe tán. bẹ́ẹ̀ni ẹ̀yin tí ẹ ń gbọ́ wa ń lé tí ó máa ń dàbí pé àròyé pọ̀ nígbà míì ṣé ẹ mọ̀ pé ẹ̀yin lè ṣe nǹkan míì lásìkò yẹn kẹ́ ẹ sì máa gbọ́n wa lọ kódà ẹ lè máa jẹun kódà ẹ lè bọ́mọ wíńgbà náà kódà ẹ lè fìyẹn tẹ́ bẹ́ẹ̀dì kódà ẹ lè gborí lé pílò ṣùgbọ́n àwa ò lè ṣe nǹkan kan lásìkò tá a bá ń gbọ́ ẹjọ́ tí wọ́n ń rò ṣùgbọ́n a ti wá gbọ́ n tó sì dá náà ni pé ká dá sí ọmọ mélòó lẹ bímọ. àwọn márùn-ún nìkan ọkọ rẹ̀ náà ló ti kú. ó kù mẹ́rin ẹ̀gbọ́n mélòó ni Musiliu ní. ẹ̀gbọ́n ẹyọ kan ni. sáwọn náà ni. bọ̀dá mi ni. bọ̀dá yín ni wọ́n. àbúrò mélòó ni Musiliu ní. àbúrò 3. tọ àwọn ẹ̀gbọ́n Musiliu àtàwọn àbúrò Musiliu nígbà tí Musiliu kú irú ọwọ́ wo ni wọ́n nà sí àwọn ọmọ Musiliu pé wọ́n jẹun ni wọ́n lọ léèwé ni o. ẹ ṣe bàbá mi kì í rí fámìlì ọkọ kankan lọ́n tó dá mi kì í rí fámìlì ọkọ ọlọ́mọdé yìí ó ti dára kì í rí ẹbí ọkọ tí n bá sì tu ọmọ kẹlẹ́ dà lọ́jọ́ níyà. yóò sì jẹ́ yín. òun kan ọkọ rẹ̀ kan ìyá rẹ̀ kan ni nígbà tí ara ní ọkọ rẹ̀ ó ti sá lọ ọkọ rẹ̀ lọ síbi tó wá ní màmá àwọn bá ń sunkún mo ní kí ló ń sunkún sí ọkọ mi Àjàdí ó ní sóun fi mọ́tò olóṣèlú gbé mi rí ni ó ní ìyá àkàfà yìí ló máa lọ fọkọ olóṣèlú gbé ó ní lóun ò rí mọ́ ní ìsìn ó ní lóun ò rí mọ́ ní ìsìn. It's all right. So látijọ́ tí Musiliu ti wá kú ọdún 4 àwọn ẹ̀gbọ́n Musiliu ẹyọ kan tó ní àtàwọn àbúrò rẹ̀ 2 wọn ò wá lè. a lọ sílé ibẹ̀ ó ti kó kú òǹbẹ sẹ́ẹ̀tì ọkọ rẹ̀ aláti pé tí ọba tí sẹ́ẹ̀tì lọ́wọ́ rẹ̀ yọ wà lọ́wọ́ àwọn ọmọ rẹ̀ a pé sẹ́ẹ̀tì wọn ti yọ síìmù bẹ̀ dànù Ọlọ́run ọba ń gbọ́ wọn ti yọ síìmù bẹ̀ dànù. kí ló tẹ blọọkì gbogbo avenue fún àwọn ẹbí ọkọ yín láti reach yín nígbà tó ọkọ yín kú. kì í ṣe mi. ẹ tán. ṣe é rí fóònù ọkọ ṣe nígbà tó ọkọ mi kú mi ní fóònù lọ́wọ́ fóònù rẹ̀ ó wà lọ́wọ́ mi lóòótọ́ ilé ibi tá à ń gbé tá a kó lọ táwọn ènìyàn ní ká gbà yẹn a ti sanwó ọdún kan ọdún 2 là ń lò lọ tó fi kú ìgbà tí owó lé yẹn di ó kú ní oṣù 4 so owó lé yẹn di ẹni yẹn sọ lé yẹn di 150,000 agbára mi ò gbé mo wá kú mbẹ bí àràǹdì ibẹ̀ náà làwọn láńlọ́ọ̀dù náà wọ́n bá ń wálé yẹn ni mo gbalẹ̀ sí padà so ilé yẹn tá à ń gbé fóònù tọmọ mi gan ń lò ní skul ó wálé báyìí wọ́n kàn ya nẹ́ẹ̀tì wa àti fóònù tí àti tèmi gbogbo ẹ̀ náà kó. síìmù ọkọ yín kọ́. inú ẹ̀ ló wà òun náà mò ń lò fóònù ẹ̀ mò ń lò nígbà mò ń lò gan tọ́ ẹsẹ̀ tí mo wà ní opó ẹbí wọn pé sán pé ibẹ̀ káṣẹ̀ wàá mi pè síìmù ọkọ mi ṣé wọn mọ nọ́mbà ọmọ mi. ẹ bẹ́ẹ̀ tiẹ̀ sọ pé wọ́n wá ń gbà tẹ́ jáde òpó náà. ọmọ wọn kan àti ìyàwó ẹ̀gbọ́n rẹ̀ ló wá. èèyàn 2 wá. bẹ́ẹ̀ ni.
now kí ni mẹ́jọ jàre tẹ́ ẹ ṣe lórí àwọn ẹbí ọkọ yín kẹ́ ẹ tó kó kúrò níbi tí wọ́n ti mọ̀ yín ṣe mọ̀ pé kò sí bí ìyá ọkọ ó ṣe burú tó àbí báwọn ẹbí ọkọ ò ṣe ní dáa tó yóò sá lè yàn kan ó lè jọkùnrin nínú ẹbí yẹn ó lè jóbìnrin tí wọ́n pè mo pe bàbá alágbájá mo pe ìyá alágbájá gbogbo bọ́n ṣe ń ṣe sí mi ẹni báyìí wọ́n mọ̀ sí kankan ǹjẹ́ ìpè yẹn kankan nínú àwọn ẹbí ọkọ yín kẹ́ ẹ tó kó kúrò níbi tán mọ̀. èmi ò ní nọ́mbà anybody wọn lọ́wọ́ torí pé mi ní fóònù ọwọ́ kọkọ mi tó kù ìgbà tí. pẹ̀lú fóònù ọkọ yín tí wọ́n padà jí yẹn kí ló tẹ̀ fi pé ó jẹ́ kódà kó jẹ́ yẹn. a pè wọ́n alọ́ ọmọ mi ṣe wàlímọ́ ọmọ mi fẹ́ ṣe wàlímọ́. no nígbà tí ẹ fẹ́ kókó ní ẹ̀wọ̀n sọ nígbà tí ẹ fẹ́ kókó ní tọkọ yín. kó tó di pa fẹ́ kúrò. tó o bá sì lè ṣe pèsè pé kò ní ìdí èpè ọwọ́ aṣọ fún wa. sẹ́ẹ̀rì alájì sẹ́ẹ̀rì gbogbo ọ̀rọ̀ tá à ń sọ yìí ẹlẹ́rìí wa àfa tí wọ́n mọ́ káwọn ọmọ wa bá wọn lé wọn ń bẹ láyé sóye yín tí wọ́n dìde kó àwọn ọmọ lọ sílé wọn. so báwo la fà yẹn ṣe jẹ́. àdúgbò lájọ wa ọmọ mi kan ló ń ké lọ́dọ̀ wọn ẹni yẹn wá jẹ́ tó jẹ́ pé ìgbà tá a débẹ̀ òun ní MC náà jọ close náà jọ mọ́ ń sọ̀rọ̀ tí ò bá lówó lọ́wọ́ àwọn náà ń fún lówó. kúndé tó fi wá kó àwọn ọmọ lọ bá wọn lé. nígbà tí ṣẹlẹ̀ ọ wá lọ mú àwọn ọmọ bá wọn nígbà tó ní pé gbogbo wọn ò wá wípé ẹ̀yin ẹ máa yọjú síbẹ̀. wọ́n sì tẹ̀lé wọn káwọn nìkan mọ̀ dà lọ pé kán tẹ̀lé wọn lọ kọ́ mọ́ ju pé bóyá wọ́n sọ pé kan báyìí náà sọ kan báyìí wọn ò sọ. ẹ̀yìn ìgbà yẹn ìní ọmọ mi fẹ́ ṣe wàlímọ̀ tá a sọ fún wọn tí wọn ò wá ẹ bá wọn mọ yín. ẹ sọ fún màmá tí wọn ni ẹnì kan bí àwọn ọmọ wọn sẹ sọ fáwọn. orí yóò tu ọ lọ. mo expect ẹran wọn létí bẹ́ẹ̀ ṣe sọ fún wọn ni o. aláàpè wọn lórí fóònù akíìmù ẹ ọmọ wọn àkọ́bí wọn òun la pè lórí fóònù àfà gẹ́gẹ́ fúnra wọn pé wọn lórí fóònù dẹ̀ sọ fún wọn wúrà fẹ́ ṣe wàlímọ̀ wọn àpè padà débi tí wọn wà wọn àpè padà rárá débi tí wọn tiẹ̀ wà débi tí wọn tiẹ̀ ebi ọmọ ṣọ́ọ̀pù mi ṣé mo kúrò ṣọ́ọ̀pù mi tí má ni mo fi ṣọ́ọ̀bù lẹ́ẹ̀ ní ìsìn gbogbo ìgbà tí ò sí nǹkan kan lọ́wọ́ mi mọ́ ni mo kúrò ṣọ́ọ̀bù mo fi ṣọ́ọ̀bù lẹ́ẹ̀ ní ìsìn kèkó sún mẹ́fà títí ọ̀dọ̀ mi lẹ́sìn gbà kọjá tẹ́fì lọ́lé títí adúkẹ́ sí lọ́dọ̀ wa ọ̀dọ̀ ilé wa wọlé sínú òkùlù. tí wọ́n bá ṣe ìyàwó. ẹni sọ̀rọ̀ ṣe rí gbogbo ẹjọ́ gbogbo tí mò ń bí yìí. ó yé mi. pé síkúnlé tẹ̀ ṣe lé ìkúnlé tẹ̀ ṣe lé ẹ̀ lè ṣe o. gbogbo tí mo dẹ̀ ń béèrè nípa àwọn ẹbí yẹn náà pé ṣé wọ́n béèrè àwọn ọmọ ìwọ̀n ṣe báyìí ṣe báyìí wọ́n lè ṣe o. nítorí pé nínú ẹjọ́ tẹ́ ẹ rò ipò afurasí ilẹ̀ fìyà yìí sí. gẹ́gẹ́ bí ẹni tí ó lọ́wọ́ nù tó sọmọ rẹ̀. àwọn lọ́wọ́ ń bẹ̀ o. nínú àwọn ẹjọ́ tẹ́ ẹ rò lẹ́ẹ̀kan kékeré bàbá wọn ti kú tí mo ti ń kó wọn. ṣé ẹ mọ̀ pé ẹ sọ pé wọ́n ní kán máa yọjú mọ́ ibi tí wọ́n ti ń tọ́jú wọn. bẹ́ẹ̀ ni ọmọ wọn pẹ́ gangan sọ bẹ́ẹ̀ ni mo sọ tó pẹ́ bá dúró bẹ́ẹ̀ bá sọ ó lọ ṣọ́ọ̀ṣì ó lọ pé pásítọ̀ rẹ̀ wá ó wá sọ fẹ́ǹsì lórí bẹ́ẹ̀dì wípé Musiliu wọ́n ní kí yàrá ká mọ́ wá sí hospital. bẹ́ẹ̀ ni kí wọ́n ní. ẹ mọ́ gbọ́ ọlọ́run ó kúrò ọmọ. ọlọ́run tiẹ̀ ti parọ́ ọmọ yẹn ọ̀rẹ́dì sẹ́ẹ̀ nígbà tó ọmọ yẹn sọ wọn mọ́ bá ṣe gbé kalẹ̀ ẹ̀yìn ìgbà náà ẹlòmíì náà tún sọ wípé ẹni kí gàmá mọ̀ wá síbẹ̀ yẹn mọ́ fúngbà díẹ̀ wọ́n sọ pé kán mọ̀ wá ṣùgbọ́n ẹ sọ pé kán mọ̀ wá fúngbà díẹ̀. kí wọ́n á ní síbi níta ń sọ náà nìyẹn so a ti ń wo girama gẹ́gẹ́ bí ẹni tó ń ṣe Musiliu ẹni tó wá fọ́ ojú ẹni tó wò sùnsùn tó tẹ aṣọ rẹ̀ mọ́lẹ̀ ṣé kò wá ní ìfatẹni ẹlẹ́ni ya. èmi ò sì lè dé wọn fàyà. lè bá ikú àwọn ọmọ ti yín. bẹ́ẹ̀ ni mo kó wọn. lẹ́sìn blọ́ọ̀kì gbogbo nọ́mbà. èmi ò blọ́ọ̀kì nọ́mbà mi ní nọ́mbà wọn lọ́wọ́. okay good but you block all the avenue láti jẹ́ kí wọ́n ra àwọn ọmọ yín. ọmọ ò kì í ṣe bébí alájì ọmọ yóò kì í ṣe bébí. forget about baby or no baby. ìtàn ṣe sáwọn ọmọ làwọn ọmọ náà fi sá ṣé bí wúrà nígbà tí ṣẹlẹ̀ṣẹlẹ̀ wúrà ń lọ sí people's girl nígbà mo wà ní opó tọmọ yẹn bá ń bọ̀ yóò wá yàdọ̀ wọn ọjọ́ náà ọmọ ń yàdọ̀ wọn èmi ò sì mọ̀ kankan mo bá rí i pé àáfà rẹ̀ wá bá mi pé ẹ̀gbọ́n ọkọ rẹ̀ wá ó wá fẹjọ́ wúrà sùn mo ní kí ló ṣẹlẹ̀ wọ́n ní sí mo mọ̀ pé wúrà máa ń lọ ọbẹ̀ mi lé mi ò mọ̀ nígbà tí pé mi kì í fún lówó mọ́tò mo ní kí ni sàsọpọ̀ ṣe wọ́n lọ sọ wípé wúrà jí síìmù ó jí síìmù àwọn ó kì bọnú fóònù kan ó mú sí wọ́n sá sọ̀rọ̀ yẹn bíi pé kínní mo ní gbọ́ wúrà òun lọ ọbẹ̀ tó bá tiẹ̀ lọ kí ló wá débi síìmù wọn tó fi lọ mú síìmù
kò sí nǹkan tán sọ tán ọmọ olè tó bí ọmọ kìnìún kan tó ṣe ọmọ kìnìún kan tó ṣe mo ní àfàṣẹ rí báyìí ṣébi tí mo wà nísìnyí mo mọ̀ pé wúrà lọ rẹ̀ débi tí ń fi mọ̀ pé ṣé báwọn ọmọ yín náà ṣé kò wà dọ̀ yín ṣe sọ pé mo sí ìmọ̀ ó pẹ̀ yín náà kọ́ lọ. ẹ ṣe ìyá wúrà kò tiẹ̀ dá ẹ máa rí yẹn fi pè é ìyá wúrà òdodo bẹ̀rẹ̀ ìbúlẹ̀ bímọ sí. ṣé ẹ bímọ sọ́nà méjì ni. ìbímọ sọ́nà méjì o èmi mo mọ tán ṣe fún mi alájí o ẹ má ṣe hàn o torí gbà tí Musiliu ń bẹ lọ hospital yìí gangan fẹ́ jókòó ẹ̀ yọjú tẹ bá ń fún wọn lọ gbogbo wọn nígbà lọ́wọ́ àwọn olóṣèlú tó ń fún wọn lọ́wọ́ àwọn tó wù wó lórí ni. mọ́mọ́ kan ní bọ̀dá mi gbowó lọ́sọ̀lù sẹ́wọ̀n ń sọ̀tọ̀. tí n bá tiẹ̀ dá ní ìsinmi ìdá alájẹ mi mọ́mọ́ tó ṣe fún mi. nígbà ẹ̀pá ní ìṣe bójú yín wálẹ̀ ànígbà ẹ̀pá ní ìṣe bójú yín wálẹ̀ máa jìyà rẹ̀ lọ. ẹ wọ alájì síbẹ̀ ti gbé sórí afẹ́fẹ́ àwọn tó sì mọ Musiliu tó bá yẹ pé bẹ́ẹ̀ ló bá rí kí sẹ̀dá Musiliu fi àjẹ́ ni ṣùgbọ́n tí mi ìbá ní nǹkan kan fẹ́ pé mo jìyà lórí Musiliu ìsìnkú òun fi àjẹ́ ògbẹ́bí rẹ̀ ní àgbà lọ́wọ́ Ọlọ́run ẹ jẹ́ ìyá rẹ̀ o. pé wọ ẹ̀bẹ̀bí yín ṣe ò lè mọ́ gbẹ̀bí ẹlẹ́bí. àwa dá ní ẹbí tiwa. n kò ṣèyàwó ọmọ rẹ tó lóṣù ṣé ọmọ bàbá rẹ kan wo lọ́gbọ́ ọmọ bàbá rẹ wo lọ́gbọ́. èmi ò sọ fún yàn. o ti balẹ̀ jẹ́ ti bọ̀yàn jẹ́. tẹ́lẹ̀ yín la bàjẹ́. o ti balẹ̀ jẹ́ o ti bọ̀yàn jẹ́ o ọmọ tí àmì yìí ló dín jẹ́ o ti. ẹni sùúrù ẹni sùúrù o dúpẹ́ bàbá mi sáátà ó sì. ẹni sùúrù. ọmọ rẹ̀ sì yàn ẹ̀yìn rẹ̀ sì dá. ìyá kí ni ọmọ yín sẹ ni wọn ló wúrà ẹ ṣọ́ra yín mama ìyá wúrà ẹ ṣọ́ra yín. ní tiẹ̀ ti gbà fọlọ́. ẹ ṣọ́ra yín. òbí tí wọ́n bá máa sọ sí mi. mama kí ló ṣẹlẹ̀. káwọn ọmọ Nàìjíríà bá wa dá sí i ṣebó ló ṣèlú Musiliu bí Musiliu iṣẹ́ tí Musiliu ń ṣe ti fi ń tọ́jú ilé ti fi ń gbọ́ bùkátà kan sọ. kò sí tọkàn nìkan pẹ̀lú yẹn o ìwọ lọ fẹ́ o. irọ́ wọn ni mi lè dá pẹ́ńrà mi ò tú láti rí kò sẹ́ńtọ́ mọ̀ bá jẹ bá jẹ àwọn wa ń sọ wípé èmi tẹ́lẹ̀ ò ní dá pẹ́ńrà. bóyá òun ló ń ra abo nǹkan ló ń ra. iná mo sọ. he is not here to defend himself he is gone already. bí ìyá yóò ṣe rí wá rí bó ṣe rí tí ò rí dáadáa yìí òun ló bí Musiliu. mi ì sọ pé nǹkan wọn bì. bẹ́ẹ̀ ẹ ṣe dáadáa. mi ì ṣe dáadáa. ẹ calm down ẹ ṣe dáadáa. bẹ́ẹ̀ ṣe ń gúngi ọ̀run tẹ́ ń gúngi ọ̀run ẹ lè gbọ́n ju gbogbo wa lọ. ẹ̀yin náà sọ ẹ wọ́n bẹ́ẹ̀ ṣe ṣe lójú ọmọ Nàìjíríà náà ìyá ọkọ yín ni náà ọmọ ẹ sì ti kú. bó bá tọ́jú ọkọ rẹ ọkọ ẹ ló tọ́jú náà is he not your husband. kí ni bẹbẹ tíyàwó ṣe tó ló ń tọ́jú ọkọ òun bọ́kọ ẹ bá di honorable tó bá di senator lẹ́nu wọ́n ní wọ́n mọ̀ kí ìyàwó senator kí wọ́n tó rí ìyá ìwọ wọn kọ̀kọ́ rí ó jẹ́ olóṣèlú tó bá san tó bá da ìwọ wọn kọ̀kọ́ rí kan tó rà àwọn ẹbí ẹ̀ náà tó bá tọ́jú ọkọ rẹ right ló ṣe náà kò sí tó burú jù bẹ́ẹ̀ náà tó bá tọ́jú ọkọ rẹ tọkọ ẹ padà kú bẹ́ẹ̀ bí ọba support tí ò ṣe anything kò mí ìkẹ́ bí ó di kó máa ṣe bó ṣe ṣe yìí náà ìkàkí ó rojọ́ ìkàkí ó dà náà take it easy ìyá eléyìí ó ní ọmọ rẹ̀ ló kú tá à ń sọ báyìí kò sọmọ ọmọ rẹ̀ ti kú adìẹ sì kú adìẹ yẹn nù tó bá yẹ pé wọn àwo bẹ̀ mọ́ àmọ́ tá a sọ ń pa yẹn ìwọ kọ́ lọ́ọ́ dà yẹn bọ́ yẹn ò sọ pé kó o ṣe gbogbo nǹkan nípa àwọn ọmọ yẹn kó o lẹ́bí yẹn ò wúlò mọ́ ẹbí yẹn ti dìdàkudà the basis of everything is that ìgbà ìyá ìtẹ́lẹ̀tẹ́lẹ̀ ti ń wò gẹ́gẹ́ bí ìyá kan bóyá ìyá àjẹ́ ni bóyá ìyá ìkà ni bóyá òun lóró Musiliu pa bóyá ọwọ́ rẹ̀ ọmọ bóyá ọwọ́ rẹ̀ ọmọ so òdẹ lẹ́jẹ́ kan bá yí ọmọ tiẹ̀ jẹ́ ìwọ kò sí lọ́mọ ẹjọ́ lọ́mọ ni that is the truth of the matter ẹjọ́ lọ́mọ ni wọn ni ó mọ́ ọmọ wá nígbà wọn yọjú lé so you are capable of doing everything ọmọ rẹ gboyún fine àwọn tó lóyún fún wọn ò ti dànù òyìn rẹ ni wọn wá yọjú lé ẹ tó fún lọ́mọ ẹ tó fún lóyún bó ṣe pé wọ́n gbà wòlímọ̀ tí wọ́n dá náà lọ bá pè wọ́n kò kàn pé ẹnìkan nu wọn kò pé pé kán má dá nǹkan ó rí ọ̀rọ̀ sọ́npa rẹ̀ lónìí kò kàn tiẹ̀ pé wọ́n pé já pé wọ́n pé sọnù you don't have the audacity the authority on them pé okay o mo kó àwọn ọmọ mi lẹ o ìyá yìí tájẹ̀ bá fẹ́ pààyàn mo kó wọn lẹ̀ ò pé kájẹ̀ ó mọ́ pààyàn. bẹ́ẹ̀ni. ọwọ́ bá àwọn tó wà ń lu èbó ẹni tó ló ń sá lọ lu èbó torí àjẹ́ níbo lójú òtó. mo prevent ìfẹ́ rí ìyá ọ̀gbọ́dọ̀ rí wọn mọ́ ẹbí ọ̀gbọ́dọ̀ rí wọn mọ́ nǹkan ló jẹ́ kí wọ́n wà láyé náà. ní ìsètí Musiliu ti wá kú àwọn àgbàlagbà wọ́n lọ bá wọn ọjọ́ tí Musiliu kú wọ́n lọ túfọ̀ fún wọn wọ́n bara jẹ́ àwọn ọmọ àwọn kú o ní wọ́n bàjẹ́ o kí ni wọ́n fi ń tù wọ́n lójújọ́ náà pé mọ ìyá wa mọ sunkún mọ́ ṣe sùúrù àwọn ọmọ rẹ̀ ọ̀sọ̀mọ fún ọ àwọn ọmọ rẹ̀ ọ̀sọ̀mọ fún ọ kò sí bóbìnrin ṣe lè ní agbára tó kò sí bóbìnrin ṣe lè ní akáàkì tó ìjáàbù lẹ lóyún wọ́n sọ pé mùsùlùmí ni
ẹ̀sìn wa ò fààyè kò fún obìnrin láǹfààní láti fọmọ lọ́kọ ẹ̀sìn yẹn ó takò bẹ́ẹ̀ dẹ̀ sí ń sọ̀rọ̀ yìí láì pa àwọn àfáà yí yín ká nínú àwọn àfáà tó yí yín ká tí wọ́n kọ́ ọmọ lọ bá wọn nínú àwọn àfáà tó yí yín ká tí wọ́n mọ Musiliu rí tẹ́lẹ̀ nífẹ̀ẹ́ Musiliu ńgbà tó wà láyé ẹ̀ kàn lè bá yín sọ̀rọ̀ náà wípé ọ̀ranyàn ni kí ẹbí bàbá ó jókòó no matter how small kéèyàn kan jókòó aṣọkùnrin kódà nílẹ̀ Yorùbá àwọn yẹn tán bá tiẹ̀ fẹ́ yan ọmọ jẹ nílé ọkọ àbí wọ́n fẹ́ gbà àwọn ìgbésẹ̀ kan àwọn yẹn ni wọ́n mọ̀ rò mọ́ ọmọ yẹn náà lára nílé ọkọ màmá ó yẹ kẹ́yìn advice wọn náà pé ọmọ rẹ tó mọ́kọ wáyé o wọ́n dá àwọn ọ̀daràn o kò ṣe pé kan nínú àwọn èèyàn bàbá rẹ̀ kò sáà dábí wọ́n ṣe dáadáa o wọ́n ṣe dáadáa o ó yẹ kẹ́yìn lè advice ẹ̀ náà ní ìsinmi bá pàdé ẹni tó fẹ́ ọmọ wọn níta wọn ò dá mọ́ wọn ò dá mọ́ bóyá wọ́n tan gan bí kan bóyá wọ́n tan báwọn wọ́n lè mọ̀ náà wọ́n lè mọ̀ a sọ pé igun kan jẹ̀bi a sọ pé ẹnìkan sì jàre ṣùgbọ́n tó dáa jù ó ní pé nígbà tí Musiliu ti kú ẹjọ́ tọ́jú ẹ̀ tẹ́ kú ni ipa tí kálukú kó òun ló sọ̀tọ̀ọ̀tọ̀ ìníyà náà sọ bóun ṣe lọ ta lẹ́yìn. ẹ mọ tí ọjà ń béèrè ẹjọ́ lọ́wọ́ yín kò kàn yín. kò kàn yín nǹkan ọkàn tó kàn yín náà ni pé wọ́n ń gbé Musiliu wádọ̀ yín ẹ̀yin náà tọ́jú ẹ̀ ẹ̀yin náà sọ̀pọ̀tì ẹ̀ ẹ̀yin náà ṣe ṣùgbọ́n ọmọ yín tó jóbìnrin ò lè mọ́ mi ọmọ yìí mọ̀ sí bẹ́bẹ̀ ọmọ lóyún àtìlẹ́kẹ́ ọ̀sẹ́yìn o àwọn èèyàn tó sì fún lóyún wọn láwọn ń bọ̀ àyọjú lé ńjọba yìí o gẹ́gẹ́ bí àgbàlagbà ẹ̀yọ́ kan pé pàwọn èèyàn ọkọ rẹ̀ pàwọn èèyàn bàbá rẹ̀ wọ́n wà wọn wá o jẹ́ wọn mọ̀ sí ibi tó ti kàn yín nù. òótọ́ ni tẹ́ bí tó ti yé yín àmọ́ téèyàn bá nígbà tí ara ọmọ ti gbé lọ́wọ́ tí ọ̀yà ọmọ wọn Lábísí orí wọn lájú ọ̀dọ̀ bí wọ́n ti fi ọ́ sí tí fẹ̀yìn ọmọ ó sì sọ fún ẹ̀ńtọ́jẹ́ ẹ̀gbọ́n rẹ̀ tọ́jà àkọ́bí wọn ó sọ wípé tóun bá ti délé òun ó pè yàrá kan wà yọ wà dán wọn tí wọn èkó ní akẹ́dẹ̀mí wọn ò dojú ó sì di bí ẹ̀mẹ́ta báwọn tọmọ ń síìkì ó tiẹ̀ síìkì kan nù kérésì tọ́ lọ ẹ̀yìn ò tiẹ̀ mọ̀ pọ́nmọ́ wọn ò ní kú rọ́sibítù mẹ́tàlá gbèdé kí wọ́n tó dájọ́ sájí Ọ̀yọ́ tó ti yé yín bẹ́ẹ̀ pa àpè wọn pè wọn ò lè gbé pọ̀ wọn ò sì ní wá kí láǹfààní ojú wọn tó tóbi tí ò rí náà kí láǹfààní wọn tó lè mi ò láǹfààní wọn tí ọmọ bá ṣẹ̀ èmi ò gbẹ̀lẹ̀ ní ọmọ o ọmọ tèmi bá ṣẹ̀ tí ọ̀dà èmi ò bá yìí ni àmọ́ wẹ̀ yẹn sábẹ́ ẹ̀kan bú ẹlẹ́bù bọ́n ṣe bú mi dá o Ọlọ́run ni ó pè o àbíagbá ni ọ̀nà Ọlọ́run ni ó pè o ọmọ láti lọ síbítù mẹ́rin lórí òrí búrẹ́dì náírà márùn-ún rà wá ṣébi òrí búrẹ́dì náírà márùn-ún rà wá mama oníbàtọ́mọ rẹ̀ jẹ́ bẹ́ẹ̀ ọmọ yóò bàjẹ́ wọ́n sì dáhùn ẹ̀yin jẹ́ kó rí bú lọ ọmọ yóò bàjẹ́. ẹ̀rí kó ti ta sóde. bó o ṣe lẹ́mi pé Musiliu èmi ò bí ọkùnrin. olóò ti gbà lọ́wọ́ mi n ò sì mọ̀ nǹkan àgbàlagbà pa ni ebó ti gbà lágbà pa ọmọ mi bí ebó ti gbà lágbà pa ọlọmọ tó bọ́kùnrin. ọkàrẹ̀ kú ọ̀rọ̀ ajé. mama gbogbo bí ó ti lọ́kọ ló di ń gbé wọn dàmú. Musiliu ló dá wàhálà rẹ̀. mama ẹni awí fún ọba jẹ́ ọgbọ́n kó sọ fún mi èmi ni. etí mò ń sọ nǹkan ẹnu ọ̀nà rẹ̀ kan. àti tẹ́ ẹ sọ ẹ tún wá ẹjá jọ kájọ wo ọ̀rọ̀ kan sìn nígbà tí ẹ sọ̀rọ̀ tán ẹ ní kí ni ìtumọ̀ ojú tí ò wúlò àwọn ni ojú tí ò wúlò yẹn gbọ́ ẹ kọ́kọ́ sọ̀rọ̀ burúkú sí wọn ẹ má gbọ́ mọ́mí ẹ má gbọ́ kí ni ìtumọ̀ ojú tí ò wúlò yìí ẹ kọ́kọ́ bú wọn bẹ́ẹ̀ yẹn ìyá ìgbà tí ẹ bá fẹ́ sọ̀rọ̀ yẹn tán ìyá ẹ̀ wá ní olóòbá tó mọ̀ ẹ̀ jẹ́ ọmọ tí yín wá ní tọmọ tí wọ́n bàjẹ́ ọmọ tí ìyá yìí tí ó dẹ́yìn náà lóhùn bóun ṣe bú ìyá yìí tóun náà bá bú yín ó ń dà. wọn ẹsẹ̀ máa bú. mama ó ń dà Musiliu ni ó ti kú. Musiliu ò lè bú mi. àyíká àníkà ní sùúrù màmá ẹ̀yin kọ́ lẹ bí ìtẹ ẹ mọ gbọ́ ànátẹ ẹ̀ríkà ẹ̀jẹ̀ ẹ̀yin kọ́ lẹ bí Musiliu ẹ̀ tó bí Musiliu ni ìtí mò ń sọ fún yín nísìnyí pé màmá ẹ ó dàbí pé ẹ ṣe dáadáa o ẹ ṣe dáadáa ẹ gbà pẹ́ ẹ ṣe ó dáadáa. dàbí pé ẹ mẹ̀tọ́ o ẹ mẹ̀tọ́ ọjọ́ orí kí máa ń méyàn mẹ̀tọ́ o ẹ mẹ̀tọ́ àtúwá yìí pé ẹ mọ tọ́tọ́ sí yín ní tí jáde lẹ́nu yín kí ó jáde lẹ́nu yín ẹ mọ tẹ̀ ń ṣe Ọlọ́run gbọ́ ẹ mọ because ogun èmi mo ní nǹkan mi àti tó ń márì yìí àtàwọn tó kù ta ló ní wọn
wọ́n sì wà láyé ẹni kò kú ayé lọ́mọ lọ́ni kò sẹ́ni tó lọ́wọ́ lé mú tiẹ̀ lẹ̀ kálukú bẹ́ẹ̀ náà kọ́ lọ́mọ mu ni àwa tá a lọ́mọ gẹ́ta lónìí wá. ẹ ṣe dáadáa. àwọn tí wọn rojọ́ fún lánàá. àníkúlẹ̀ ṣe dáadáa kò sẹ́ni tó bá yín sọ ẹ mọ̀ gbọ́ kò sẹ́ni tó bá yín sọ pé bọ́n ṣe tọ́jú ọmọ bọ́n ṣe ṣe àní gẹ́gẹ́ bí àgbàlagbà pẹ̀lú ọjọ́ orí yín àti rírí yín nínú ayé tí mo fi lọ yín yìí bàbá ìyá nǹkan. àwọn làbá pè àbí ọkùnrin kan nínú ìdílé wọn bóyá tí mò ń sọ yìí bóyá ìbáyé wọn àwọn làbá pè tó bá jẹ́ pé kórìíra ìyá ìtó báyìí ni tó lè tẹ́jọ́ ọmọ yín ó bímọ tó mẹ́rin fún ọkọ rẹ̀. yàrá òbí ọ̀rọ̀ yìí lábí aṣọ láti fẹ́ sọ ń jẹta. ọkọ̀rìíra yín ọkọ̀rìíra yín ó fẹ́ mímọ́ ní nǹkan mi ní tó fi pa ọmọ rẹ̀ kò fi pàyàwó ọmọ rẹ̀ kò fi pa àwọn ọmọ tọ́mọ rẹ̀ bí so àjẹ́ ni olọ́pọ̀ ọmọ rẹ̀ nígbà ọmọ rẹ̀ ti kú yẹn àjẹ́ ni ogun èmi mo ní nǹkan mi nígbà ọmọ tiẹ̀ ti kú yẹn àjẹ́ ni ọlọ́run ò lè pààyàn mọ́ so olọ́pọ̀ ọmọ ẹ̀ so nígbà tó ti pọ̀ ọmọ ẹ̀ yẹn ẹ láti tú ti fọkàn ọ̀fẹ́ kẹ́ fojú ẹ̀ gbólẹ̀ ẹ̀ mọ̀ díẹ̀ mọ̀ túmọ̀ because tí wọ́n yẹ pé ẹ̀yin da ẹ̀ ti advice ìyá yìí adépòbìnrin ìkọ́ni ò da ẹ̀yin lẹ̀ da yes now as at the time tọmọ rẹ̀ fẹ́ lọ́kọ ọ̀rọ̀ ẹ̀yọ kan títí ní tó dọ́rọ̀ àgbàlagbà ọ̀rọ̀ rírí ìlà bíyín nìsín lẹ́tún sọ nǹkan mi yìí pé wọ́n yọjú ó tá a sọ pé wọ́n ṣe dáadáa kí ni mo kọ́kọ́ béèrè mo ń béèrè pé báwo náà ṣe tọ́jú àwọn ọmọ tí Musiliu fi lẹ̀ mo ń bi wọ́n léèrè ọmọ yóò jẹ́ sọ̀rọ̀ kẹ́yìn náà tún fún wa kẹ́ ẹ bá wa sọ̀rọ̀ gidi ẹ̀yin náà tún yarí now sí àwa ní rí ẹ tó fún ọmọ yẹn lóyún ni sáwa ní dààmú ni sọ́wọ́dà kọ́ mọ́ àwọn ẹbí bàbá ọmọ tó fẹ́ tó wà nínú ilé kò dáná. ọgbọ́n sí lọ́jọ́ pé níjẹta aláàtọ̀ lábí aṣọ ó láwọn ọ̀sán lábí aṣọ ó ní sẹ́tòrí pé àwọn òkun ọ̀sùn ó ní hàn bí sọ́fẹ́ jẹ́ sùyàwó. ó sọ bẹ́ẹ̀ pé attitude ẹ̀ lónìí sọ pé ó sọ bẹ́ẹ̀ attitude wọn sọ pé ó sọ bẹ́ẹ̀ ẹ̀yin lẹ wá ń bá mi bọ̀ attitude wọn sọ pé ó sọ bẹ́ẹ̀ kàwé ìbàdàn. ẹ̀yin ni ẹ̀yin lẹ fún lọ́wọ́ ọlọ́run yìí olóòrí sùjẹ́ ní dùn ọ́. ẹ̀yin lẹ ń bá mi bọ̀. ọ̀dà bàbá ọkọ mọ̀ èyí ò sí lọ́sì. èmi mọ̀ pa bàbá ọkọ jù lẹ́yìn náà lẹ́lẹ́ gbé àbí tẹ́mi mo gbéra mi wá tẹ́mi mo gbéra mi wá. a ṣe ojú òpó lẹ̀ ó dàbí pé ìyàwó Musiliu ó fẹ́ káwọn èèyàn dá sí. èmi ò fẹ́ kéèyàn dá sí o. wọn trust the judgement ó dàbí wọn fẹ́ bẹ́ẹ̀. then I want to tell you this man. àwọn náà fẹ́ gbórí afẹ́fẹ́. ẹ fẹ́ kàn dá sí. I want ẹ wojú mi. mo fẹ́ sọ wọn kan fún yín. tó bá yẹ pé ẹ mọ̀ túmọ̀ tí mò ń sọ lálẹ́ ẹ gba nọ́mbà mi kódà lẹ́yìn ètò yìí wàláhì ẹ wà mí kan ẹni tó wọ ẹjú lẹ́rù ń bà. ẹ rí i pé màmá yìí ń béèrè àwọn ẹ̀gbọ́n Musiliu àti àwọn àbúrò àwọn kan náà wà níbí báyìí màmá yìí. àwọn ojúṣe tí ẹ̀ ń expect yẹn àwọn ẹ̀gbọ́n Musiliu àbábúrò ló yẹ kán ṣe kìí ṣe màmá yìí. ìbànújẹ́ ló bá màmá yìí lára tó yẹ kó jẹ́ ìdùnnú màmá yìí gangan ló yẹ kẹ́yìn náà wà tẹ́ ẹ bá jọ tájọṣepọ̀ yín bá dáa gan lójú ayé Musiliu ni bàjọṣepọ̀ yín tí ò dáa lójú ayé Musiliu iná ló continue iná ló tẹ̀síwájú nígbà tára Musiliu ò yá olóòdẹ̀ tẹ̀síwájú nígbà tó kú tán. now tó bá jẹ́ pé ẹ̀gbọ́n Musiliu kan ló bínú wá bí lónìí láti sọ fún mi pé ọfọmọfọkọ òun ò mọ̀ sí òun ò forí lélẹ̀ òun ọ̀nà sẹ́ ok màá ní abọ́ ráìsì mélòó agolo gaàrí mélòó ló fi ránṣẹ́ sáwọn ọmọ yẹn níjọ́ Musiliu ti kú àbábúrò ṣùgbọ́n ìyá ìgangan ẹ téèyàn fún ní ráìsì ẹ téèyàn fún ní gaàrí ni òun bóun ò mú nǹkan kan wá tóun ò lọ fún wọn ní nǹkan kan ẹ̀tọ́ tiẹ̀ gbọ́ ọjọ́ tó bá ọmọ gboyún ni o ọmọ lóyún ni ọmọ ṣe kinní kan ni o kódà kó wà nù ìbànújẹ́
kẹ́ sọ fún pé ọmọ Musiliu mọ̀ lóyún àwọn tó sì lóyún fún àwọn tó lóyún fún wọ́n fẹ́ yọjú lé tó bá gbọ́ lásán bí ó wà ní ìbànújẹ́ lọ́jọ́ yẹn inú rẹ̀ ó dùn nínú ọjọ́ yẹn gangan inú rẹ̀ ó dùn etí àárí lọ́rùn tọ́lọ́run ó ṣì hàn wá kọ̀rọ̀ ayé tí ń bẹnu ayé tá à ń gbẹ̀gbẹ́ ẹ̀ kọjá tá a la jẹ́ nǹkan tó bá jẹ́ pé wọ́n ṣí ọ̀pọ̀lọpọ̀ nǹkan hàn wá ni àwọn kan ń bẹ tó jẹ́ ìkà tá à ń pè léèyàn rẹ̀ àwọn kan sì ń bẹ tá à ń fojú kà á wò tó yẹ pé èèyàn rẹ̀ ni wọ́n Ọlọ́run ló dá wọn lẹ́jọ́ tá a fi ń pè wọ́n ní kà àìmọye èèyàn tí ń pọmọ ọlọ́mọ ẹ̀jẹ̀ tọmọ rẹ̀ ẹyọ kan ò tí ì kú àìmọye èèyàn tí ò sì mọ ibi tí wọ́n ti bá yé ọmọ ọlọ́mọ jẹ́ tó bímọ tí ò kọ ẹyọ kan Ọlọ́run ó yé ju àwa tá a jẹ́ èèyàn lọ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀rọ̀ ni wọ́n ń sọ fún wa nígbà míì àwa la fún ní interpretation tá a bá fún yẹn láàfin pè èèyàn ní tí ọ̀jẹ́ á sì máa ṣẹlọ̀ látara rẹ̀ rántí pọ́jọ́ tẹ́lẹ̀ gbé Musiliu lọ sí hospital nígbà tí ìyá ń bọ̀ ìyá ń kígbe bọ̀ àwọn èèyàn tẹ̀lé àbí tá a bá sọ fẹ́lẹ̀ omi pé nǹkan báyìí o mọ̀ sọ fún ìyá rẹ o ó lè jẹ́ ìdùnnú àdùnjù kí ìyá ọmọ bá yọ ayọ̀ dénú ẹ dọ́dọ̀ ẹ tínú ń bí tí ọba nǹkan yẹn jẹ́ náà fi ní ọmọ sọ fún ìyá rẹ ẹlòmíì tọrọ ọba yé yọmọ wò ìyá yẹn bíi pé ìyá yẹn ni àjẹ́ tí ọba nǹkan yẹn jẹ́ ọ̀pọ̀lọpọ̀ àgbà ń ṣe àwọn àṣìṣe bẹ́ẹ̀ yẹn tá a bá dẹ̀ capitalize lórí ẹ̀ tá a bá rálá tí nínú yín mọ̀ ń ṣẹ́jú tá a bá capitalize lórí ẹ̀ tá a ṣọ́ra á kọlu Ọlọ́run lára àwọn èèyàn tá a rò pé wọn ò jẹ́ nǹkan kan ṣùgbọ́n tá a mọ̀ bí wọ́n ṣe rí lọ́wọ́ Ọlọ́run. ìní kí ẹ̀gbọ́n Musiliu gbọ́ ìní káwọn àbúrò rẹ̀ gbọ́ ọwọ́ kíyà ìkan gbọ́ ẹ rí i pé ìyá ló wà níbí fúnra rẹ̀ that means pé ìyá lọ mọ́ kú fún ìyá ní nǹkan dùn pé àwọn ẹ̀gbọ́n tẹ́ ń pé wọn yọjú àwọn àbúrò tẹ́ ń pé wọn yọjú yẹn ọ̀tọ̀ láyé tiwọn ìgbà tí ìyá ìtún bọ̀ sáàbúrò yín ni bọ̀dá wọn náà tún mú lọ́wọ́. wọ́n kọ́ àwọn ọmọ wọn náà lọ́wọ́. àwọn dàbí báyìí. wọn wọlé ni. àwọn kọ́ excuse me àwọn ọmọ yẹn kọ́ ló wá claim nǹkan ẹni tó wá claim nǹkan lélẹ̀ ẹni tó ọmọ rẹ̀ kú tó fẹ́ mọ̀ nípa ọmọ tó mọ̀ òun fi sáyé òun lélẹ̀ tó bá ṣe pa àwọn yẹn ni á bí wọ́n léèrè pé what are those things tẹ́ ti ṣe tẹ́ fi rò pé ẹ̀gbọ́n yín tó kú o ẹni ẹ̀tọ́ sí àwọn ọmọ rẹ̀ ilé ìwé wo wọ́n lọ irú aṣọ wo náà ń wọ̀ irú kí ni wọ́n ń jẹ ṣùgbọ́n kí ìyá yóò lè ṣe mọ́ torí pé bí Musiliu bá wà láyé gan yẹ kó mọ fún ìyá ló ń jẹ ni. so ìyá Islamia ẹ jẹ́ ká gbà pé ṣé Islamia ló ti lọ́kọ yẹn ibẹ̀ ó gbé wọn à ní fòkú ẹ̀ràn sẹ́lé àtàwọn ọmọ tó bí náà ẹ ṣe àtúnṣe á rí ọkọ Islamia o yóò sì wá rí ìyá yìí kò lè possible ẹ ṣe ojú òpó ni ṣé ń tẹ́ mí ni pé kò lè possible. mi sọ̀rọ̀. so wá possible àbí ò possible. owó ọlọ́run gbogbo kan. ibi Ìbàdàn náà wọ́n ń gbé. bẹ́ẹ̀. àwọn náà ń wò yín báyìí tó wáyé pé ilé tó náà wọ̀ ilẹ̀ Yorùbá ni wọ́n tó jẹ́ ilé ẹlẹ́kọ̀ọ́ kódà kẹ́ ẹ ní no àwọn gbọ́n ṣe yes wípé ọmọ àwọn gbọ́dọ̀ mọ̀ wọ́n tó bá jẹ́ ilé ẹlẹ́kọ̀ọ́ ló wọ̀ àwọn àfáà tó yí yín ká ẹ sọ pé nítorí Yọmí sọ ní tí wọ́n ti ń gbọ́ wa wọ́n ń gbọ́ wa ó torí Yọmí sọ ní sí sọkúsọ ló sọ nínú àwọn tó láǹfààní àti fọmọ fọ́kọ mo máa ń sọ fẹ́yìn obìnrin tẹ́ mọ̀ pé ẹ̀yin dọ̀mọ̀ mi tọ́ ni o single mother nǹkan kan kò sí tó burú bẹ́ẹ̀ kìí ṣe pé ọ̀pọ̀lọpọ̀ ọkọ ẹ̀ wà láyé gan dọ́mọ tọ́ ọ̀pọ̀lọpọ̀ ọkọ ẹ̀ kú ni ìyìn sọ pé àwọn ìdílé ọkọ dáa ìyìn sọ pọ́kọ míì náà dáa ṣùgbọ́n ẹ máa ní lẹ́mìí wípé role tó yẹ kí kálukú ó play ọ̀tọ̀ọ̀tọ̀ ní gbogbo màá dá role mi play yẹn màá ṣe ìyá màá ṣe bàbá it's not possible o ò lè ṣe ìyá kó o ṣe bàbá tọ́lọ́ bá fún ọ lówó tó fi ṣe ìyá tó fún ọ lówó tó fi ṣe bàbá ààyè ìyá yọ̀ọ̀yọ̀ lẹ̀ ọmọ ò ní dìyà tó bá ṣe pọ́kùnrin ló gbé lérí tí ń dá ṣe tó bá ṣobìnrin náà ló gbé lérí tí ń dá ṣe ààyè bàbá ọ̀yọ́ lẹ̀ ó wá lè mọ̀ jẹ́ bàbá gangan wá bàbá fún ọmọ rẹ nínú ẹbí tó ti lọ́kọ wọn gbogbo wọn ò lè burú tán kódà ó lè jẹ́ ọmọ kékeré ó lè jẹ́ ètò kéré wá bàbá
ìyẹn kan náà ṣá responsible tó wá jẹ́ pé bí wọ́n wá burú tó bẹ́ẹ̀ pátá ajẹ́pọ̀ ọmọ rẹ náà burú yes ajẹ́pọ̀ ọmọ rẹ náà burú torí pé ìbẹ̀lò náà ti jáde ajẹ́pẹ́ kò sí ètò lè san bẹ́ẹ̀ nu tó wáyé pọ̀ ọmọ tiẹ̀ ọ̀ san ajẹ́pẹ́ orí kan tí ó san náà nínú wọn tẹ́jọ gbọ́ra yíyé lórí ètò yìí ọ̀rọ̀ favour ta sọ́njọ́ ni ìkan tó fàṣòro favour nù ìyá ẹ̀ lọ dáa tọ́ lóòótọ́ ìyá ẹ̀ gbìyànjú ó ṣe dáadáa nígbà kan sẹ́ńtì ó fi kú sámọ́ ẹbí bí ní ti ń sọ pé ìyá àwọn ni ọ̀dá o àwọn ẹbí bàbá àwọn dá o at the end of the day ìyá ẹ̀ ló dẹ̀ dáa tọ́ so ẹ jẹ́ àmọ́ calm down ọlọ́run jà jèrè ọmọ wa ṣé wọ́n ò rí wọn àbí ká sí ojú òpó lẹ̀ fún àwọn aráalé bóyá ọ̀rọ̀ tí wọ́n tà ju tèmi lọ. tí n bá rí wọn sọ fún wọn fẹ́ wá. ọkọ rẹ kan wọ́n lu rédíò orí rédíò kọ́ ni mo ní kán wá o rárá o orí rédíò kọ́ wọ́n wà tá n bí màmá àwọn tó fẹ́ mọ yín ni rárá màmá ni bó o lẹ́sì ẹ dá wọn mọ̀ bó o lẹ́sì lọ kí màmá lé nítorí olú ẹ lọ kí màmá lé pàkátí èso orí rédíò rárá o rárá tó kan tàwọn yòókù á yanjú eléyìí náà torí gbogbo wọn làlùbáríkà tọ́ sí gbogbo wọn làlùbáríkà tọ́ sí. hello. hello sir. ẹ káalẹ́ ma. alájẹ ẹ káalẹ́ sá ẹ kọjọ́ mẹ́ta sá. ọjọ́ pẹpẹ nu ma. ẹ jọ sá ìyá wúrà yìí sàkáàní mélòó lòun nìkan gbé mi náà tó fi ń sọ̀rọ̀ sí ìyá yẹn lẹ́yìn torí Ọlọ́run ìyá rẹ̀ ń bú ìyá ọkọ òun náà at the same time nínú súpìọ̀ létí gbogbo àgbáyé ẹ kò sórí ara rẹ̀ pamọ́ rárá ẹ kí ló dé ẹ bá ìyá wúrà sọ èyí ṣe òótọ́ ọ̀rọ̀ àtúntò mọ̀ kankan rí nínú wọn ẹ bá sọ èyí ṣe òótọ́ ọ̀rọ̀ wípé ìgbésí ayé ò lọ bẹ́ẹ̀ yẹn ẹ alájẹ ṣe o. ẹ ṣe mà obìnrin ló tiẹ̀ pé ó dà bẹ́ẹ̀. hello. ẹ káalẹ́ ma. ẹ kú ètò. yes ma. ẹ jọ alájí. yes ma. mo fẹ́ kí gbogbo wọn jọ mọ̀ fánà burúkú mi ò sẹ́ni ọmọ burúkú ló fẹ́ o. ṣé yorùbá mi ti lè yí dáadáa. ó ń yé wa. bí ìyá wúrà ọlá bọ́ bá tiẹ̀ fẹ́ corporate mọ̀mọ́ ẹ̀ ò fún ní access rárá tó túmọ̀ sí pé mọ̀mọ́ gan ni ọ̀dà. tẹ́ ẹ bá sọ tí wọ́n bá ní kí wọn ò lè wá wọn ò lè yọjú sí mọ̀mọ́ ẹ jẹ́ kó máa kọ́ náà ló lè dá wọn tọ́ ni ọlọ́wọ́ bá wò wọ́n ṣebí mọ̀mọ́ lọ bí Musiliu ọlọ́run sì tó yọ̀ǹda fún tó ní mi ò tó ní mi ṣùgbọ́n nítorí ìwádìí kì í kú ká dẹ́yìn ẹ̀mí ò ní ọgbọ́n àgbà tíyà ìlú tọ̀dọ̀dọ̀ yìí ṣé yorùbá mi ti yẹ yín àwọn àbúrò Musiliu ò ṣe yọjú nígbà wọn mọ̀ pé òsì táwọn fẹ́ẹ́ ṣe pẹ̀lú ẹ̀ ṣùgbọ́n nítorí pé ìfẹ́ tí màmá yìí ní sí Musiliu ló ṣe kó gbé tó gbé ẹ wá gbọ́ bí wúmà yìí ṣe sọ ọ̀rọ̀ sí ìyàwó ẹ̀ ní orí afẹ́fẹ́ ó yẹ kó dúró ti ìyá ẹ̀ o ó yẹ kó dúró ti ìyá tó bí ìyá wúrà aláàjì ẹsẹ̀ náà káyọ̀ ní ìbàjẹ́ o ẹ máa fẹ́ tó bọ̀. ó ti mélòó. ẹ ló yẹ ká lọ. ẹ káalẹ́ ma o. ẹ kú ètò. yes ma. ẹ ní ètò ìṣẹ̀lẹ̀ lálẹ́ sí ìyàwó àti ìyá rẹ̀ tí ẹ̀kọ́ lákọ̀ọ́kọ́ o òun kọ́ lẹni tó kọ́kọ́ dọ́mọ tọ́ tó sì tọ́mọ lọ́kọ o èmi ìgbẹ́jẹ́ bí ẹnìkan mo dọ́mọ tọ́ ni nígbà ọmọ mi fi rèé lé ọkọ mọ́ láti lọ pé bàbá rẹ̀ kẹsẹ́ǹdì pé àtẹ́ká tó jẹ wọ̀njọ́ náà ọmọ ló rà àlùbáríkà lèèyàn mọ̀ fi rú ẹ̀ tọrọ fọmọ ọkùnrin ọmọ mi tiẹ̀ wà láyé ámọ̀túmọ̀ pé ọkọ tiẹ̀ ti kú àlùbáríkà ló kó wá fún àwọn ọmọ rẹ̀ o gbogbo complaint fún ọkọ ni kí ó rà ní òní ìsìn ó jẹ́ kí ìyàwó rí bínú ìyá náà lè dùn fún wọn ọkọ ló dájú àtọ ìyá ń bẹ lára ọmọ tí wọ́n fi lọ́kọ bẹ́ẹ̀ ó jẹ́ kí ìyàwó rí kí ìyàwó tó tó ẹ dájú àgbègbè wa. àmín àmín àmín. hello. hello. hello ẹ káalẹ́ o. ẹ káalẹ́ ma. orí yín ò ní àwọn aláàjì. àmín. nígbà yín ò fẹ́ ọlọ́run ní ìdá sí yín lágbàdà. àmín àmín. ìrírí eléyìí àfi dẹ́rù bọ́ lọ́rọ̀ ni tẹ́ ẹ bá wo ìdílé bíi mẹ́wàá ẹ sì gbélé yìí ìyá wúrà ó ti jìyà lórí ọmọ ó jìyà lórí ọkọ ọlọ́run wàjọ́ kò dọ̀rọ̀ ọmọ mo fọ ọlọ́run bẹ̀yàn gbogbo tá à ń sọ yẹ jẹ́ lọ́gbà tó bá dáa tó dùn gbogbo àwa tá à ń dá sí yóò ní jẹ́ńbẹ̀ o àlùbáríkà ní kẹ́ wá fáwọn ọmọ yín oníkálukú bá ṣe àbíyẹ̀ bó ṣe lọ nìyẹn o mọ̀mọ́ abẹ̀yìn torí ọlọ́run ẹ fọwọ́ bọ́nú o gbogbo tó bá dáa sí ọlọ́run ó jẹ́ pẹ́ fún wa o ọ̀dà sunday láti Bódìjà mi. ẹ ṣeun ó di mélòó jẹ́ ń gbé ọkàn sí kọjá márùn. hello. ẹ káalẹ́ alájì. ẹ káalẹ́ sà. àgbẹ̀ láti Èkó ni sà. láti Èkó ẹ bá a dá sí sà. ẹ wo
but mi ò bá tẹ̀ sọ pé àwọn ìyá ìyàwó yẹn wọn bá tẹ̀ má tẹ̀ jẹ́ kẹ̀kẹ́ gbé lórí afẹ́fẹ́ ara. Tẹ bá tún lè kọ́ tí mo fẹ́ káyọ̀ máa pè wọlé lọ́dọ̀ máa gbọ́ gan-an ara wa kọ́ bẹ̀ yẹn o bọ̀ ẹ pé ètò ẹ pẹ́ fún wa lórí rẹ̀. ẹ ṣẹ̀sìn náà mi dé mi ṣẹ̀sìn tẹ̀. ìyá wúrà sáàrí ọkọ Islamia. ní ìmọ̀ bọ́ yóò wà ní ìmọ̀. wọ́n sọ fún ọjọ́ tàbárí káàdì owó wábí. kẹ́ ẹ wà lọ. kẹ́ ẹ wà lọ àrò òsì ọ̀rọ̀ mi tí ó sì ń bẹ́nu ẹ̀ kò ní í ṣe kankan. gbẹ́mi ló wù. ìyá wúrà. sáà ní rọ́kọ̀ wọn sáà ní rọ́kọ̀ Islamia. ìgbà wo ni kí n lè bá wa lé kọ́mọ́dé pọ́jọ́ tí mi rìn sílé. aláìní ni ìgbà tó lé rárá. kì í ṣe ìgbà tí ó ráyè o ó gbọ́dọ̀ filẹ̀ fi nǹkan kan lẹ̀ láti wà ní. kò gbọ́dọ̀ kì í ṣe pé ìgbà tó bá rò lọ́rùn ni ó wà rárá yóò fi nǹkan kan lẹ̀ pé eléyìí ti ṣe pàtàkì kóun ó ṣe báyìí. ṣé ẹ fẹ́ mi nọ́mbà rẹ̀ àbẹ́ ẹ̀ lè fẹ́ mi. mi ní nọ́mbà rẹ̀ lọ́wọ́ torí pé kò sí fóònù lọ́wọ́ mi ìní parọ́ fún mi kò sí fóònù lọ́wọ́ mi bọ́yá ẹ lè bìlífù. no problem ti nọ́mbà ti Islamia kọ tọjọ́ ọmọ yín. ó wà mo mọ̀ lórí. ẹ lè fún mi yẹn. mi ìgbà sáfẹ́fẹ́ tá a bá parí ni wọ́n kọ fún wa. kí wọ́n di pa àwọn èèyàn mọ̀ pé wọ́n mọ̀ yọ lẹ́nu. bẹ́ẹ̀ ni kì í sọ̀rọ̀ ọ̀hún ó sì yẹ kó rí nu ẹ tẹ́ ní ọdún mélòó. ẹ tẹ́ ní ọdún mélòó. 46. ibi tó ọgbọ́n mọ ni èèyàn ò ní wùwà kó tayọ ọgbọ́n ẹ̀ ọlọ́run ibi tó ọgbọ́n mọ ni tó bá jẹ́ pé ẹ̀rì pé mo kọ́ béèrè ọjọ́ orí yín kí tó san tí mo san mo wá rí i pé ráàbí pọ́dún kan àbí nǹkan ọdún méjì tó bá jẹ́ pé wọ́n jọ bí wa lágboolé àbúrò mi lọ́jẹ̀ tó bá jẹ́ àbúrò mi lálẹ́ tí òjò rí rédíò yín ti lọ létè ti lọ ẹnu ẹ̀ tí má sì lọ létè lẹ́ẹ̀mejì ogun tó bá wà nù ẹ̀ ò ní sọ mọ́ ó ti mọ̀ pé mo mọ tí mò ń sọ the next ni pé wàá kàn farabalẹ̀ pé aláàjì ó dà pé sọ̀rọ̀ fún mi tán lẹ́ẹ̀kan kí ló kù sọ rárá àdí tóbìnrin ò gbọdọ̀ fi fọmọ lọ́kọ ìní tí ìyá rẹ̀ sí lálẹ́ yìí bí o ṣe wà yìí tó bá fẹ́ lọ́kọ ọmọ rẹ̀ ọkùnrin qualify láti jókòó kọ́fà ọ̀fọ́kọ jù yá rẹ̀ lọ nítorí lára yìí tí wọ́n bi léèrè nípa bó ni obìnrin ṣe lo ayé ńlọmọ rẹ̀ wà torí pé bí ìyá rẹ̀ ṣe sọ̀rọ̀ lálẹ́ yìí ọmọ rẹ̀ ọkùnrin ò lè ronú bí wọ́n ṣe ronú ìdínú tí wọ́n fi bi ọkùnrin léèrè pé bó ni ọlọ́run wọ́n nígbàgbọ́ pé ó yẹ kí ọmọ gan lè correct ìyá ẹ̀ níbi tó bá kù sí tó bá jẹ́ ọmọ ọkùnrin kò sí pé wọ́n mọ̀ sọ pé ọ̀sẹ̀ mi gbà báyìí ó ṣe kìíní kan gbà báyìí tí wọ́n tún sọ èdè tí ó ba nǹkan jẹ́ lásìkò tá a bá fẹ́ kí nǹkan dà màmá ẹ rọkọ̀ Islamia gbogbo àwọn tó kù pátápátá ẹ ní fojú sunkún wọn gbogbo ọmọ tí Musiliu filẹ̀ láyé ẹ ní fojú sunkún wọn tó e dórí ìyàwó ẹ ní fojú sunkún náà ọwọ́ wọn ni wọ́n fi gbé yín báyìí gẹ́gẹ́gẹ́gẹ́ ní ọjọ́ bá pé ẹ rọkọ̀ Islamia àwọn tó kù wọn ò sì ní lọlé ọkọ láì jẹ́ pé ẹ rọkọ̀ wọn èyí tó jọkùnrin ẹ jókòó báyìí níjọ́ tó náà bá gbéyàwó Ọlọ́run fẹ̀mí yín lẹ̀ ṣe ti gbọ́ èyí tó ti lọ àti gbà fọlọ́run Ọlọ́run wàá ní fi gbogbo ọmọ tó kù lọ́wọ́ yín kò ní fi sọ yín lóko tẹ́ ẹ̀ jẹ́ kò ní fi sọ yín lóko tẹ́ ẹ̀ jẹ́ ẹ má sunkún ẹ sì má bẹ̀ mí jẹ́ ibi náà lẹ́ẹ̀ ti rí wọn torí pé kò sí ẹ̀ṣẹ̀ tí ẹ lè ṣẹ̀ Musiliu tó bá wà láyé tí irú nǹkan báwọn fi ṣẹlẹ̀ tẹ́ ẹ̀ fi ní síbẹ̀ ntọ́pa òun ló gbáko ẹ̀ lọ kò sẹ́sẹ̀ tẹ́ ẹ lè ṣẹ̀ Musiliu láyé tí ìyàwó rẹ̀ yóò fi máa bu yín bó ṣe ń bu yín báyìí lójú gbogbo ayé kò ní gbà kò ní gbà Musiliu ò ní gbà torí pé bó ṣe júwe Musiliu kò sọ òun kò júwe Musiliu bí ọmọ gànfẹ́ kò júwe Musiliu bí ọmọ burúkú kò júwe Musiliu bí ọmọ ọ̀tá kò sì sọ nínú tàn rárá rí pé Musiliu bú ya àwọn rí tẹ́ ẹ bá tiẹ̀ wá burú léèyàn tẹ́ ẹ dá tẹ́ ẹ wùwà kan ó yẹ kó máa fi àwọn nǹkan kan wọ̀ rọ̀ sí Musiliu lọ́rùn
wípé tètò bá wà láyé sóun ó ṣe bẹ́ẹ̀ pé ìfẹ́ ọkọ òun ni òní jẹ́ òun ó ṣe báyìí sí yín ṣùgbọ́n ọmọ yín ti kú ní ìyá ń tẹ̀ ń jẹ yìí ọmọ yín tó kú ní ìyá ń tẹ̀ ń jẹ àwọn tó kù lọ́rọ̀ wọn yóò jẹ́ kán lẹ̀ mọ́ yín lọ́wọ́ àwọn ọmọ tó sì fi sáyé ìkankan ò ní kú lójú yín ìyàwó rẹ̀ náà ò ní kú lójú yín agbára Ọlọ́run mọ́gàjì gbàǹgbà nọ́mbà Islamia àti nọ́mbà ìyá Islamia yóò padà ní fóònù tí ó ti ní báyìí ẹ dìde. ẹ bá ń súnmọ́ wájú kẹ́ ẹ gbẹ́nu sí kẹsàn sókè kí gbogbo àgbáyé ó gbọ́ yín ẹ ká alẹ́ sà. ẹ ká alẹ́ sà ẹ ká alẹ́ máa o. yẹn sà orúkọ yín. èmi ọmọ yín mò ń sọ̀rọ̀ Musiliu. ẹ àti ni ẹ àti ok ẹ ti wo fíìmù dáadáa àbẹ ti gbé ètò dáadáa láti bo. láti bẹ́ẹ̀ rúkà. bẹ́ẹ̀ rúkà nìbàdàn àbí. bẹ́ẹ̀. a rí ilé ètò KOKORO ALATE kí ló ṣẹlẹ̀. nítorí Idris ló gbé wá sí orí ètò KOKORO ALATE ó lọ sí ọ̀dọ̀ ẹ̀gbọ́n mi ní Port Harcourt so ibẹ̀ ló ti wá sá so wa rẹ̀ tí ì rí. Idris lọ sọ́dọ̀ ẹ̀gbọ́n yàbẹ́ mú lọ. mo mú lọ sọ́dọ̀ ẹ̀gbọ́n mi Port Harcourt. ọmọ ọdún mélòó ni Idris. ọmọ ọdún 12. ọmọ ọdún 12. bẹ́ẹ̀. akílẹ̀ tẹ mú Idris sọ́dọ̀ ẹ̀gbọ́n yín. èmi àti ìyá rẹ̀ àjọ wà papọ̀ so mo rẹ̀ rí pé bí ìyá rẹ̀ tọ́lọ́ fọmọ mi fún kò tẹ́ mi lọ́rùn so ló wá jẹ́ kí ọmọ yẹn bá fọmọ sí skul ìyá rẹ̀ jẹ́ kí ọmọ yẹn lọ skul wọn á lọ mú kóun bẹ́lẹ̀ mẹ́wàá ni so ló jẹ́ mú lọ síbẹ̀. ok ẹ̀yin àti ìyá rẹ̀ ẹ jọ gbé papọ̀ mọ́. àjọ gbé papọ̀ mọ́. ọ̀dọ̀ ìyá rẹ̀ lọ́wọ́ wà kò wá tẹ́yìn lọ́rùn bí wọ́n ṣe ń ṣe lẹ́ fi lọ́ọ́ mú ẹ wá mú lọ sọ́dọ̀ ẹ̀gbọ́n yín Port Harcourt. ọ̀dọ̀ ẹ̀gbọ́n yín ló ti wá sá kú. ọ̀dọ̀ ẹ̀gbọ́n mi ló ti sá. kí ló ṣẹlẹ̀ tó fi sá. ìyàwó ẹ̀gbọ́n mi ní pé ó da ẹyin nù ló fi sá kú níbẹ̀. ó dẹyin nù àtìgbà wo nu tún ṣẹlẹ̀. inú oṣù kẹjọ ọdún tó lọ. ọdún tó lọ kí ló yẹ tó pẹ́ kẹ́ tó wá bí. a ti lọ bí káàkiri tẹ́lẹ̀ bẹ̀tẹ̀ nígbà táwa rí pé kí n ká wá sí orí rédíò pé ká tún wá kéde. níbo lè lọ tẹ́lẹ̀. mo ti lọ sí ọ̀dọ̀ àwọn èèyàn tẹ́lẹ̀ wọ́n sọ pé àárí ni mò ń ṣe ìgbìyànjú tẹ́lẹ̀ lórí nígbà tá a di ìwọ̀n dẹ̀ wá rí mo dẹ̀ tún pín àlọ́ náà wọ́n náà ti lọ iléeṣẹ́ rédíò mo ní kí wọ́n lọ iléeṣẹ́ rédíò kí wọ́n dẹ̀ tún lọ bí tó bá tó sọ́yìn wọ́n náà ti rìpọ́ọ̀tù àti fọ́tò rẹ̀ hàn so ni. ṣé ìyá rẹ̀ ti gbọ́ pẹ̀ ń wá. ìyá rẹ̀ ti gbọ́. ẹ̀yin náà ti sọ fún ìyá rẹ̀. mi ò ní fóònù ìyá rẹ̀ lọ́wọ́ mi ò ní nọ́mbà. ọ̀dọ̀ ìyá rẹ̀ ńkọ́. ọ̀dọ̀ ìyá rẹ̀ ya ti pẹ́ ni. ẹ kí láyé tẹ̀ lọ bẹ̀ kẹ́ ẹ sọ fún wọn pé nǹkan báyìí báyìí ṣẹlẹ̀ o. mo ìgbélé táìmù tẹ́mi sí máa wà lélẹ́yìí tí n bá sọ pé mo dé wọ́n á ti lọ sí Adọ́gba. Port Harcourt ló ti wá ṣẹlẹ̀ báyìí Port Harcourt lẹ ti ń wá ọmọ báyìí. bẹ́ẹ̀. Idris kini. Àkànjí. ẹ̀yin ọmọ Nàìjíríà tá a wà ní Port Harcourt ọmọ tí ẹ̀ ń wò yìí ọmọ ọdún 12 ni Idris Àkànjí ilé orúkọ rẹ̀ bàbá rẹ̀ ló wà lórí ètò lálẹ́ yìí o ẹ̀yin náà sì ti gbọ́ wọ́n mú un lọ sọ́dọ̀ ẹ̀ sáàdìbò ni ẹ̀gbọ́n yín gbé Port Harcourt. ni mo ṣáàdì bí ọ̀dọ̀ wọn tẹ́ ń gbé gangan bẹ́ẹ̀ tí mo sábà pé Port Harcourt ní ọ̀dọ̀ wọn. ọjà Port Harcourt fẹ́. bẹ́ẹ̀ ni mi ò mọ ṣáàdì àdúgbò wọn gangan mi ò mú kọ rẹ̀. Port Harcourt lọmọ yìí ti sákò lé o wọ́n ló fọ́ ẹyin mo rò pọ́n fẹ́ bá a wí ló fi sákò lé ọmọ ọdún 12 ni láti inú oṣù kẹjọ ọdún 2025 lọ́sì tí ń wá wọn ò tí ì rí o ẹni tó bá wà rí ojú ọmọ yìí lágbègbè wọn mọ àdúgbò ṣùgbọ́n sá mọ̀ pé ìpínlẹ̀ Rivers náà ni ọmọ yẹn ti sọnù ẹ̀yin tẹ́ bá wa rí bákan náà ni ẹ̀gbọ́n wọn àti ìyàwó rẹ̀ náà àwọn náà wọ́n ń gbìyànjú ṣùgbọ́n kan náà tún jáwé sóbì lórí ìgbìyànjú yẹn ọlọ́run sọmọ yìí náà rírí o ọlọ́run ṣe ní rírí o Idris Àkànjí ńlọkọ rẹ̀ tẹ́ ẹ bá kẹ́fín ẹ̀ níbikíbi yálà wọ́n lè ti ó lè wá sí síbi tí wọ́n ti lè rí ẹ lè rí nílẹ̀ Yorùbá ẹ lè rí nílẹ̀ Ìgbò kẹ́ ẹ bá ti pé Idris Àkànjí tó dá yín lò ẹ ra lọ́wọ́ mú síkún ẹ sì mú lọ sí iléeṣẹ́ ọlọ́pàá tó súnmọ́ yín kàn sí wa lágídígbò ẹ ṣeun ọlọ́run ṣe ní rírí ẹ ti gbọ́ ọlọ́run ṣe ní rírí ẹ ǹdẹ fúnra yín ìyá ẹ wá jókòó pápápá ẹ wá jókòó lọ́mọ ẹni náà wà lọ́mọ wa ẹ jókòó ẹ kalẹ́ mà ẹ kalẹ́ sàn. ẹ bá ń gbẹ́nu sí kẹ́ ẹ sọ̀rọ̀ sókè dáadáa orúkọ yín mà. orúkọ mi ni Ọmọ́táyọ̀ Animation. láti bo.
láti ìlú Ìbàdàn ní Ayégún. látàyégún tí ò sí tá a rí ní ètò kọ́kọ́rọ́ alátẹ. nǹkan tó ṣẹlẹ̀ ni wípé ẹjọ́ ìyá ọkọ mi ni mo mú wá. kí wọ́n ṣe. ọmọ mi Bashit ní orúkọ ọmọ yẹn ọmọ oṣù 9 ló wà tí èmi àti bàbá ẹ̀ ti jọ di pàtì so ìgbà tó wà lọ́dún kan ni bàbá ẹ̀ ti kú. èmi mo dẹ̀ ń tọ́jú ọmọ yẹn. oṣù mélòó lẹ́wà tẹ́ fi di pàtì. ọmọ yẹn ó wà ní 9 months láti di pàtì. ìgbà tó wá pé ó ti wá lé ní ọdún kan ní bàbá ẹ̀ kó tó tó di pé bàbá ẹ̀ ṣaláìsí. kú so èmi àti bàbá ẹ̀ jà ìdí arọ́ náà dẹ̀ ti gbé ọmọ yẹn fún mi torí wọ́n fìjà gba ọmọ yẹn lọ́wọ́ mi gbà yẹn ni àwọn ọlọ́pàá àdìyàrá ibi tí wọ́n bá dájọ́ sí ni pé ó kéré pé wọ́n lè gba ọmọ sọ́dọ̀ náà ṣe gbé ọmọ yẹn fún mi so mo dẹ̀ sí ń tọ́jú ọmọ yẹn látọmọ 9 months àmọ́ sọ fún mi pé wọ́n ní access àti rí ọmọ yẹn so ìgbà tó wá pè mí nígbà tó ọmọ yẹn pọ́dún kan pé ta ló pè yín. bàbá ẹ̀ ó pè mí nígbà yẹn pé òun fẹ́ rí ọmọ òun àmọ́ ìgbà tí wọ́n ti kọ́kọ́ gbọ́ ọmọ lọ́wọ́ mi ní ọmọ yẹn ò ti mú ọmú mọ́ mi ti láìsí àti lè fún lọ́mú wọn á gbọ́ ọmọ yẹn lọ fún nígbà tí mo gbọ́ ọmọ yẹn fún ọmọ yẹn lọ́jọ́ mẹ́ta lọ́dọ̀ ẹ̀ ó dọ́ ọmọ yẹn padà fún mi ó wá tó bí oṣù méjì sígbà yẹn ó tún pè mí ó ní òun fẹ́ rí ọmọ so mo wá gbé ọmọ yẹn lọ fún un nírètí pé á dọ́mọ padà wá fún mi kò wá gbé ọmọ yẹn padà wá fún mi mo wá retí ọ̀sẹ̀ kìíní ọ̀sẹ̀ kejì ọ̀sẹ̀ kẹta mi ò rí mo wá gbàdé aró lọ padà pé ẹni tẹ́ ló lásẹ̀sì sí ọmọ mi ò rí kí ó dọ́mọ padà fún mi o wọn wá ní kí n wá lọ síbi tá a jọ ń gbé ìgbà tí wọ́n wá débi tá a jọ ń gbé yẹn ní ìlú péjú ní abẹ́ igi nígbà mo débẹ̀ wọ́n sọ fún mi pé ó ti kúrò ńlé toró sọ pé ó rẹ òun díẹ̀ mo wá lọ síbi tí yẹn ń gbé so nígbà mo débi bẹ̀ mi ò bá wọn wájú ìfún mi pọ́n wà ní Ayégún ìgbà tí mo ṣàdébẹ̀ apá mi jábọ́ torí sickness mo bá ó dẹ́ pọ̀ gan bá ní àkílódé kí ni ẹnujọ́ wo ló ti síkì tó fi di nǹkan tó di báyìí ó sá ní wípé pé kí n jọ ń tọrọ ẹran kí n má jẹ́ kóhun kú báyìí ní tí n bá lè ṣe fóun nírànlọ́wọ́ kí n ṣe fóun mo dẹ̀ ṣe gbìyànjú mo ní ká jẹ́ ká gbé lọ sí hospital a gbé lọ sí hospital kan ní Àbẹ̀èpò ní sáìdì Arọ́gọ nínú Ayégún yẹn èmi mo kó hospital lẹ́ni ọdún yẹn so kí wọ́n nìkan tí mo fẹ́ fàyọ̀ bẹ̀ ni pé ó ṣàgbọ́ ọmọ níjọ́ yẹn ó gbé fún mi ó ní má jẹ́ kọ́ mò ń gbé ọ̀dọ̀ yìí òun torí ibi tí òun bá òun dé òun lélẹ́yìí ó ṣàgbọ́ ọmọ yẹn fún mi ìyá ẹ̀ sáà ní kí n tó lọ pé kí n bá wọn dírọ́pù àwọn ọmọ wọn yòókù tó wà lọ́dọ̀ wọn kí n bá wọn dírọ́pù wọn sí Ọ̀rànyàn mo sábà wọn ká ọmọ yẹn lọ síbẹ̀ mo fún wọn lówó oúnjẹ mo tọ́jú àwọn yẹn kémi tó gbé ọmọ mi kúrò ń bẹ̀ lọ́dún yẹn ní 2014 òun lọ̀rọ̀ tí mo sọ yẹn mo ṣáà ń tọ́jú ọmọ yẹn ṣá nígbà tó wá di 2015 mo wá rí ní 2023 mo wá rí bàbá ọkọ mi torí àwọn àti ọkọ mi wọn jọ sí papọ̀ mọ́ kálukú wọn ti di pátì àwọn ti lọ lọ́kọ mi ní ẹ̀yà ọkọ mi wọ́n fọkọ ní kúdẹ́tì kí wọ́n mẹ́fà yọ̀ ń bẹ̀ ni wípé èmi mo ṣáà ń tọ́jú ọmọ yẹn bàbá abẹ́ wa yọjú wọ́n wá mi wá sọ́dọ̀ àwọn ọmọ mi wọ́n dẹ̀ ní táwọn bá ní lágbára àwọn ò mọ̀ ṣe wọ́n dẹ̀ fún mi ní owó ìjọ 5,000 or 10,000 bàbá yẹn mọ̀ ń sẹ́yìn dẹ̀ sí mi ṣùgbọ́n ìyá ọkọ mi láti ọmọ oṣù 9 yẹn wọ́n yọjú sí mi wọ́n béèrè ọmọ bẹ́ẹ̀ tí wọ́n mọ̀ rí bàbá ọkọ mi wọ́n mọ̀ sọ fún mi pé má jẹ́ kọ́ ọmọ yẹn o má jẹ́ lọ́dọ̀ ìyàwó àwọn òyìn kankan o mo ní òkè kò sí wàhálà ọmọ yẹn wá fẹ́ ṣe common entrance ó ṣe ní last year ó fẹ́ wọ GS1 ipa wa kún mi torí mo jẹ nínú owó school fees ẹ̀ ní táàmù yẹn mo wá wá wọn mo wá pe ní bàbá ọkọ mi yẹn mi rí wọn pè mo lọ bí iṣẹ́ wọn tán ti ń ṣiṣẹ́ lájà ńlá mi ò rí wọn mo wá wáyé ọkọ mi lọ pé ó ṣeéṣe kán ní nọ́mbà wọn lọ́wọ́ nígbà wọn dé wọn láwọn ò ní nọ́mbà bàbá ọkọ mi lọ́wọ́ ó dágbà náà kí nìkan tẹ́fẹ́ ṣe mọ́ ní ọmọ tí ń jẹ́ káwọn rí láti ilẹ̀. gẹ́gẹ́ láago 11 alẹ́ lù láti iléeṣẹ́ rédíò Àgídìgbò 88.7 FM Ìbàdàn. so wọ́n sọ fún mi pé ọmọ tí ń jẹ́ káwọn rí láti kékeré tí mo gbé sáfà wọn tí mo wá torí ẹ̀ wà nísìn ní tó ṣẹlẹ̀ ni pé káwọn tó lè fún mi ní anything kí n jẹ́ káwọn fojú kan ọmọ mo wá ní òkè kò sí wàhálà tó wá di next week máa mú wá mo ṣáà mọ ọmọ yẹn lọ fún wọn wọ́n rí ọmọ nígbà tí wọ́n rí wọ́n ra mineral Pepsi onígò kékeré fún nígbà tí mo mọ ọmọ lọ wọ́n fún ní 1,000 wọ́n ní tó bá di ṣé máa fọmọ sílẹ̀ fáwọn nàbí tó bá dọ̀tun la máa mú wá mọ́ ọmọ tán ti rí látòsù 9 tí wọ́n sọ fún mi pé ṣé máa fi sílẹ̀ fáwọn mi nílé filẹ̀ bẹ́ẹ̀ tí máa mú wá ẹ pè mí tẹ́ bá ti bá get ready àwọn kan tí ó fẹ́ lónìí school mo ṣáà mọ̀ pé àtìgbà tí ọmọ ti wá lọ sọ́dọ̀ wọn ni wọ́n ọmọ yẹn ti change nínú ilé gbogbo àwọn wà tí ó kì í wù tẹ́lẹ̀ ló ti ń wù ọmọ dẹ̀ ti pé 14 years mo wá bá ọmọ yẹn wí ní on the 1 ó sẹ̀ mo wá nà bó ṣe wá di on the 2 mo ti wá lọ sí ṣọ́ọ̀bù ní nǹkan bíi after 7 lálẹ́ làbúrò ẹ̀ wá pè mí ìyẹn ọmọ tí mo bí síbò mi ó wá ní àmọ́ mi ò rí bọ́ọ̀dá mi lé látàárọ̀ pé wọ́n kó aṣọ sínú láìlọ́n wọ́n láwọn fẹ́ lọ gbé aṣọ fún dry cleaner bíi ti báwo àìgbà sọ fún dry cleaner rí wọ́n ní nǹkan tó sọ fáwọn nìyẹn mi ṣáà rí àtìgbà yẹn mo ṣáà ti ń wà mo lọ ìdí aró wọ́n láwọn ò rí mo lọ sí Sanyo tó wà ní arẹ́ ìsọdọ̀ wa àwọn náà láwọn ò rí pé kí n fáwọn 24 hours ara mi ò ṣáà balẹ̀ ọkàn máa sọ fún mi pé ibi tí mo ti mú lọ lẹ́ẹ̀kan ó possible kò mọ̀ bẹ̀ mo wá lọ síbi bẹ̀ báàbúrò ọkọ mi ṣe ń pariwo lé mi lórí inú pé èmi tèmi jọ ọmọ gbé láti bébì ọmọ wá sọ́dọ̀ àwọn sáwọn làwọn ní kí n lé ọmọ jáde ni ṣèbọn ọmọ lèmi mo lé àwọn jáde ó dá ọmọ tí mo lé jáde dà wọ́n ní ó ti tẹ̀lé wọn lọ sáyégún wọ́n ṣáà ti gbọ́ ọmọ kúrò ní Kúdẹ̀tì tọmọ ti lọ bá wọn wọ́n ti gbọ́ ọmọ lọ sáyégún lédè kan látọ̀ǹdì 2 mi fojú kan mọ́ ọ̀ǹdì 2 oṣù yìí mi ti fojú kan mọ́ wọ́n dẹ̀ ti fún wọn níwèé lẹ́ẹ̀mejì látàgídìgbò kí wọ́n wá wọn wá wọ́n wá ní ọjọ́ Friday tó lọ tí mo wá bí tán jẹ́ ọmọ gbé lọ ní Ayégún kan
bóyá wọ́n ti sọ fún wọn wípé mo ti gẹ́ẹ̀tì bẹ̀ wọ́n ṣàwà sí bíbá yìí ibi tí wọ́n bá adájọ́ sí ni pé wọ́n ní kán mọ́ ọmọ wá lánàá wípé wọ́n fẹ́ béèrè lọ́wọ́ ọmọ yẹn pé yín tó rí tó fi kúrò lọ́dọ̀ bẹ́ẹ̀ ọ̀dọ̀ mi ò gbé mọ́ ni ibẹ̀ ló fẹ́ mọ́ gbé kájọ sọ lábẹ́lé wọn dẹ̀ wá látànà wọ́n ń pe nọ́mbà wọn ti pa fóun yín tó gbé mi dórí afẹ́fẹ́ nìyẹn. kí ló kọ ìyọkọ yín. olórí yóò sùn ìyàwó ewé péjú ní kúdẹ̀tì. ṣùgbọ́n ayégun ni wọ́n ń gbé báyìí. ayégun ni wọ́n mọ ọmọ lọ. tọ́dọ̀ ta ni. wọ́n ní ilé táwọn kọ́ sáyégun. ìyá wa olórí. ìyá ọ̀sùn ìyàwó ewé péjú. ìyá ọ̀sùn ìyàwó ewé péjú ní kúdẹ̀tì. ìyá ẹ̀ka lẹ́ o ọlọ́run kó jẹ́ ká rí yín pẹ́ o a mọ̀ retí yín àti bashit tó bá di ní ọjọ́ Monday olórí ìyá ọ̀sùn ìyàwó ewépéjú ní kúdẹ̀tì ẹ̀yin tẹ́ ẹ bá mọ̀ wọ́n ẹ bá wa pè wọ́n kò tí ì sí láì fi kò sábúrú gbogbo ohun tí ìyá yìí sọ kákànjọ sọ̀rọ̀ kájọ ọrùn pin níbo ni bashit fẹ́ máa gbé sọ́dọ̀ yín náà àbọ́dọ̀ ìyá rẹ̀ kó ní kálukú kádẹ̀jọ mọ́ tí wàhálà ò ní bẹ́ nìkan ìfòró ò ní bẹ́ nìkan ẹ méjèèjì lẹ́jọ́ máa rí ẹjọ́ nítorí ọlọ́run olórí ìyá ọ̀ṣun ìyàwó ewépéjú ní kúdẹ̀tì a máa retí yín ní ọjọ́ Monday ní àgídìgbò tẹ́ bá sì ti ń bọ̀ ẹ máa bá wa mú bàṣíìtì bọ̀ tẹ́ bá ti ń bọ̀ ẹ máa mú bàṣíìtì bọ̀ ní ọjọ́ Monday olórí ìyá ọ̀ṣun ìyàwó ewépéjú a máa retí yín o ẹ ṣeun. sẹ́rí arákùnrin tẹ́ ń wò yìí Habib Dọ́lápọ̀ Fatai ló kọ rẹ̀ Habib Dọ́lápọ̀ Fatai ló kọ rẹ̀ ìyá kan ló mà ṣe é láàánú ọba gbà á sí ṣọ́ọ̀bù wọ́n gbà á sí ṣọ́ọ̀bù pé wọ́n náà máa mójútó ṣọ́ọ̀bù yìí kọ́ ọ máa rí ọwọ́ mú lọ sẹ́nu kèèpé oṣù méjì tí wọ́n open ṣọ́ọ̀bù ọ̀hún tí wọ́n gba Habib Dọ́lápọ̀ Fatai tó bá lu picture kejì yẹn náà ìní Habib Dọ́lápọ̀ Fatai ló bá gbé 500,000 ó gbé sá lọ o ojú rẹ̀ nu Habib Dọ́lápọ̀ Fatai ẹ̀yin tẹ́ ẹ bá mọ̀ ọ́n a ti pè é kọ̀kọ̀ a pè é bàbá kọ̀ yọjú kọ̀ dáhùn kódà wọ́n ti lọ sọ́dọ̀ ìyá rẹ̀ àgbọ̀n níyà rẹ̀ ló ti ń ta nǹkan ní ọjà àgbọ̀n ẹ níyànà chọ́ọ̀chì. Habib Dọ́lápọ̀ Fatai ńlọ́kọ rẹ̀ ó gbé 500,000 yóò níyà. owó rìtáyámẹ́ǹtì yóò níyà pé àwọn fi open shop wọ́n sì ní ó sì ń sunkún tẹ̀lé wọn pé ìyá jẹ́ wọn oríṣẹ́ ìyá náà máa bá mójútó ṣọ́ọ̀bù yìí kí wọ́n náà máa rówó wẹ́rẹ́wẹ́rẹ́ ló gbé 500,000 lọ ó ti gbé sá lọ o. kẹ́ ẹ lè rí i pé à ń wá Habib Dọ́lápọ̀ Fatai o kó yọjú kó wòye oníyàwó o. ẹ̀rí ọmọdékùnrin yìí ọmọ ọdún méjìdínlógún ní 18 years àti January ni àwọn òbí rẹ̀ ti ń wá Ridwan Kọ́mọláfẹ́ Adémọ́lá lórúkọ rẹ̀ Ridwan Kọ́mọláfẹ́ Adémọ́lá níbikíbi tó bá wà máa bọ̀ wá s'Àgídìgbò láàárọ̀ ọ̀la ẹ̀yin tẹ́ ẹ bá mọ̀ ọ́n Ridwan Kọ́mọláfẹ́ Adémọ́lá ọ̀rẹ́ rẹ ni ẹjọ́ ń gbé ni máa bọ̀ sọ fún un pé àwọn òbí rẹ̀ ti ń dààmú káàkiri lórí ẹ̀ Ridwan Kọ́mọláfẹ́ Adémọ́lá máa bọ̀ wá s'Àgídìgbò láàárọ̀ ọ̀la.